Africa Content TV. Wọ́n lè ṣàtúnṣe ní orílẹ̀. Káwọn bá máa ń ṣàbíyamọ́. Àgbègbè ṣùgbọ́n gbẹgbẹ ní. Kàníyá, onítọ̀ mọ ọgbọ́n mi, òun lọ́mọ lérí. Ẹni bí ní ìbàjọ́, ẹni bẹ́ẹ̀ ní ìbàjọ́. Kàníyá tù, ọ̀gá tó ń lè sọ̀rọ̀. Ojúkẹ́ adé. Ọba kúrò ní ìrìnàjò. Ẹ̀yin méjèèjì, bẹ́ẹ̀ ṣe ayé lọ́kọ̀. Ọkọ̀ ẹni lọ́kọ̀ ẹni. Ìfẹ́ ọ̀gá ni ìṣẹ̀lẹ̀ àpọ̀ wọ̀ fún. Yàrá yàtọ̀. Ṣé sùúrù ọkọ̀ rẹ̀? Tó kọjá mi. Ẹ má dàpọ̀ mọ́wọ́ òkú yìí, ẹ má bí. Mohammed, ìwé bàbá mi Friday, ó wà ní ìyá ti rẹ̀. Ọmọ Mọ́tàlá, ọlọ́bàbá méjì mo jẹ́ bí ìyá. Ọkọ̀ Fatima tàbí bí tù sára. Àdọ́ta lè lè ṣàǹtà òye ṣe. Bẹ̀rẹ̀ ṣàǹtàrù ní sọ̀lọ̀ bí. Ọba ti dé ṣáàtì ní, ṣáàtì ní. Ẹbí kú ṣòro. Ìṣòro fábìlì arábàbìrì. Ọba ti gbé ṣáàtì ní, ṣáàtì ní. Kábíyèsí kọ́sọ́lọ̀ ló fọ́ fún mi. Ọba ti gbé ṣáàtì ní. Àwọn adélé ṣáàtà ó. Ọba ti gbé ṣáàtì ní. A ò bèèrè mọ́. Àbèrè láti kékeré kọ́rí adé orí ẹ̀rọ. Ọba ti gbé ṣáàtì ní. Ọba ẹgbẹ́ pẹ́pọ̀ ọlọ́run. Ọba ti gbé ṣáàtì ní. Ìṣòro etí imú. Kábíyèsí ní ẹ̀rọ ìlànà àdúgbàdúgbà. Ṣàǹtàrù sọ̀nà òdúgbà. Gbogbo kúṣọ̀rù fábílì ìwọ̀n dúpẹ́. Olúwafẹ́mi, Olúwafẹ́mi. Àpàṣẹ ó kí ẹ o, Olúwafẹ́mi. Àpàṣẹ ó kí ẹ Olúwafẹ́mi. Ìbámu lọ́wọ́ ẹ, Fẹ́mi tó kí ẹ o, Olúwafẹ́mi. Inú ẹ̀ á dùn, Olúwafẹ́mi. Àdúrà ẹ̀ gbà, Olúwafẹ́mi. Olúwafẹ́mi, ẹ̀yọ́ ìbàjẹ́ bá bá ọ̀lọ́kùn. Olúwafẹ́mi.
wàá ṣe irú ẹ̀ pọ́pọ̀ àbàṣe wàá ṣe irú ẹ̀ pọ́pọ̀ wàá ṣe irú ẹ̀ pọ́pọ̀. Ọlá, èyí ọkọ̀ mi ló yà àti oṣù ìyáda. Ọkọ̀ pàtì ìwọ, ọkọ̀ pàtì ìwọ. Eléyìí, ìyàlọ́wọ́ fún ìyàwó lórí ọ̀tí. Nigeria Limited. Kìí ṣọ̀rọ̀ ara. Wọ́n pè é mi mọ́ra. Ẹ̀ ń bá ti gbọ́ àpò yín lọ́rọ̀. O lè fi mi gbé mi mọ́ ààrẹ ìjọba létí. Wà ní bàbá ṣì àrẹ́bá bí owó ti yín ọkọ̀ ẹ bá jẹ́ bínú a máa pa owó sábà kan ẹ bá jẹ́ bínú náà kápò tí owó sí méjì Ayra,